Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ọ̀ ìyá mi bàbá mi mo kí yín o níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti bá a gbọ́ mi wípé ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ káàsán lásìkò tẹ́ ẹ bá fi gbọ́ wa. Bẹ́ẹ̀ ni o, notorious bandit leader ọ̀gá àwọn agbésùmọ̀mí ìyẹn Bello Turji ó ti bẹ̀bẹ̀ ó ti bẹ̀bẹ̀ ó ní ẹ wá ẹ jẹ́ ká jọ sọ àsọyé pọ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ oríkẹ́ wá kájọ dialogue nínú fídíò tuntun tó ṣẹ̀ṣẹ̀ ṣe ó sọ nísọ wípé ẹ wá ẹ jẹ́ kájọ dialogue ẹ jẹ́ àjọ sọ àsọyé pọ̀ ó ga ó dẹ̀kẹ̀dẹ̀ ga ó Nàìjíríà àwọn agbésùmọ̀mí olórí àwọn terrorist olórí àwọn bandit tún ń pè yín pé kẹ́ ẹ wá ṣe kájọ sọ̀rọ̀ amicably let's settle this thing amicably ẹ̀gbọ́n wọ́n sọ̀fọ̀ káwa sọ̀rọ̀ kájọ dialogue ni o bẹ́ẹ̀ ni ta ló sọ ọ́ di mímọ̀ bí kò ṣe Turji Bello ló sọ ìyẹn olórí àwọn agbésùmọ̀mí bẹ́ẹ̀ ni o Turji Bello ti sọ̀rọ̀ ó ní ẹ wá ẹjẹ́ àjọsọ àsọyé pọ̀ o níbo ló ti sọ ó sọ eléyìí di bíbọ̀ nígbà tí àwọn ọmọ ogun Nàìjíríà nígbà tí wọ́n kógun wọ ọ̀dọ̀ ẹ̀ tí wọ́n jẹ́ ọ̀dọ̀ ẹ̀ rún táwọn ọmọ ogun Nàìjíríà ẹ mọ̀ pé kìíní ti sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ dòkúbọ̀ ó ti jẹ́ kó yẹ pé wá àwọn sójà ti rẹ́dí o ṣe wà pé dòkúbọ̀ ti gbé ó ti ń jẹ́ kó yẹ pé má lọ ṣe bùrúbàlà táwọn ọmọ ogun Nàìjíríà náà ní sẹ́ẹ̀ Turji ọwọ́ kan ló jẹ wá o kàlá kan ní gbà o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tó máa mount wọ ọ̀dọ̀ Turji Bello wọ́n pa lára àwọn agbésùnmọ̀mí tó dẹ̀ jẹ́ pé wọ́n tún ṣe wọ́n léṣe gan èyí tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Zamfara ìpínlẹ̀ Zamfara ni o nígbà tí Turji Bello wá rí pé àwọn ọmọ ogun Nàìjíríà ti fẹ́ pa gbogbo ọmọ mi tán o ló bá pè wọ́n síta ló bá ní ẹ wá ẹ jẹ́ àjọ dialogue ẹ̀yin ìjọba àpapọ̀ federal government ó ní ẹ wá ẹ jẹ́ àjọ dialogue láti fòpin sí bandit àti ìwàhálà rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní Zamfara bẹ́ẹ̀ ni ó ní láti fòpin sí gbogbo ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ká da àwọn Zamfara láàmú tẹ́ ẹ bá fẹ́ ká terrorize wọn mọ́ ẹ wá ẹ jẹ́ kájọ dialogue ẹ jẹ́ kájọ fikùn lukùn bóyá nítorí báwọn sójà ṣe ń pa àwọn ọmọ ẹ̀dùn ni ló ṣe yá tètè jẹ́wọ́ pé ẹ jọ ẹ wá ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni in 5 minutes 40 seconds he released on social media on Tuesday ó sọ eléyìí di mímọ̀ lórí fídíò tó release tó ní Turji said ó ní òun ready láti lay down gbogbo àwọn àmì ẹ̀ ó lóun ti ṣetán o láti rí i pé gbogbo àwọn àmì òun wọn ò ṣe kí ni wọn ò ní wàhálà wọn ò da Nàìjíríà láàmú ó lóun ti ṣetán láti lé gbogbo wọn dáhùn ṣùgbọ́n ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ wá ẹ jẹ́ ká jọ sọ àsọyé pọ̀ ó ga o bandit tún fún ó tún pè wá pé ká jọ communicate Nàìjíríà my country níbi tí bandit ti ń pè pé ká jọ communicate ẹ̀rọ ẹ̀yin yá mi bàbá mi Yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa share ẹ like ẹ comment ẹ tẹ̀ ẹ́ sójú ẹ jẹ́ kó yáwó èèyàn pé Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni ìyá ẹ̀fà accused the Zamfara state governor bẹ́ẹ̀ ni ìyẹn Turji Bello ni ó tún fẹ̀sùn kan gómìnà Zamfara state ìyẹn Dauda Lawal àti minister of state defence ìyẹn Bello Mẹ̀tàwálé bẹ́ẹ̀ ni o ṣe mọ̀ wípé òun àti Bello Mẹ̀tàwálé ọ̀rọ̀ wọn ò kí kúrò ńlẹ̀ yìí nítorí wọ́n ti fẹ̀sùn kàn án tẹ́lẹ̀ pé òun ló ṣàgbèrègbà ẹ wá rí sìn ìgbà tó dẹ̀ máa jáde ó lóun ò ṣàgbèrègbà o bẹ́ẹ̀ ni ìgbà tí Turji Bello dẹ̀ máa sọ̀rọ̀ sìn ó fẹ̀sùn kàn wọ́n pé àwọn ló fa insecurity ní ìlú bẹ́ẹ̀ ni ó náwọn ló fa insecurity ní ìlú ó tún fi jẹ́ kó yé wọn wípé
tí gbogbo àwọn security forces àti vigilante tó bá stop láti máa wá àtáàkì àwọn tó bá stop àti máa pa àwọn fúlàní onígbà yẹn ni àlàáfíà àtòjọba lórílẹ̀‐èdè nàìjíríà. Ìṣọ́kì say head of bandit leader e dey tell us live e dey tell us Bello dey do video dey send for Nigeria pàlàpàlà ìlú àpàlà. Ó ní nígbà tí Mẹ́ta Wálé wà lórí ipò ó ní kò ṣàṣẹyìn tó sponsor àwọn o, bẹ́ẹ̀ ni ó ní gbogbo ẹ̀sùn tó fi ń kàn wọ́n gbà yẹn ìpẹ́ ó pẹ̀lú àwọn tó sponsor wọn ni onírọ̀ ó ní kò sẹ́ni tó sponsor àwọn nígbà yẹn. Nígbà tí Abdulaziz Yari náà tún wà lórí ipò ó ní kò sẹ́ni tó sponsor àwọn. Ó ní it was during the administration of Yerima that the government sold out the grazing reserve and legalized the killing of the Fulanis. Wọ́n ní ìgbà ayé Yerima ni àwọn ìjọba ṣẹ̀ṣẹ̀ wá fòtẹ̀lú pé kó máa pa àwọn Fúlàní. Onígbà yẹn ni wàhálà ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀. Ó ní when Mohammed Shinkafi come on board she tried unsuccessfully to address the problem. Ṣùgbọ́n Abdulaziz jáde ó empower gbogbo àwọn vigilante yẹn. Instead kí wọ́n ní kí àwọn vigilante yẹn máa pa àwọn mọ́ oníṣe ni wọ́n tún ní kó máa pa wọ́n ni. Ó ń pẹ́ ṣé gbogbo àwọn ọmọ ìlú tẹ́ ẹ ti pa yẹn. So all the people wey una don kill for Nigeria now wetin go happen to them? Wọ́n ní to all the boast by the Nigeria kudos to Nigeria army nítorí he will soon be captured. Wọ́n ní wọ́n sì tún máa mú o. I think President Nigeria army headship are ready to negotiate o. Wọ́n ló dàbí pé wọ́n ti fẹ́ ṣetán àti bá àwọn agbésùnmọ̀mí sọ̀rọ̀ nítorí pé wọ́n ti ṣerú ẹ̀ láìmọye ìgbà. Only for the bandit to come back more deadly. Tó túmọ̀ sí pé lẹ́yìn tó bá tún negotiate tán àwọn agbésùnmọ̀mí yẹn á tún jáde pẹ̀lú oró, bẹ́ẹ̀ ni wọ́n á tún jáde pẹ̀lú ìbínú. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá Nation láfẹ́ ẹ bá wa share ẹ like ẹ comment ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yàwó èèyàn pé Yorùbá Nation òun nìkan ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni o wọ́n ní sọ fún wa ta ni bàbá ìsàlẹ̀ yín ká tó lè bá yín negotiate. Bello Turji wọ́n ní look who is your godfather wọ́n ní kó sọ fún wa o ká tó lè di pé a negotiate. No way for dialogue, just do your last prayer now. Kó o dẹ̀ wọ̀nyí ikú ti ń lé ẹ ní gbogbo ìṣẹ́jú nítorí pé áńgẹ́lì ikú ń tẹ̀lé lẹ́yìn tó dẹ̀ jẹ́ pé ikú gbogbo àwọn ọ̀dọ́ tó ti pa wọ́n ti ń béèrè fún ẹ̀san o. Ó ní Ọlọ́run á fi àrá wọn á fi yanjú ẹ̀. Èmi kọ́ ni mo sọ ó wà nínú ẹ̀ bẹ́ẹ̀. Nítorí náà ìyá mi bàbá mi Yorùbá Nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. My opinion is what ó ti tán kò sí àyè fún àròyé. Wọ́n ní kí ẹ yẹgi fún ni stupid man just kill everybody as they like. Ẹ wọ ìyá mi bàbá mi Yorùbá Nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Láàfin sọ pé God bless Yorùbá Nation ó dàbọ̀.